onímọ̀ ẹ̀rọ Seyi Abíọ́dún Makinde, èmi tí mo jẹ́ alákòóso fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo fẹ́ kọ àkọsílẹ̀ wọn. Ní orúkọ wọn ní kí n kí ẹ̀yin lọ́balọ́ba àti lóyèlóyè àti gbogbo ọmọ ìdìbò ilé, pàápàá gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà níbí lápapọ̀. On behalf of His Excellency Engineer Seyi Makinde, the Executive Governor of Oyo State, as empowered by Section 3A and 2(1) of the Chief Law, Cap 28, Volume 1, Laws of Oyo State, Nigeria, year 2000, and by virtue of all other provisions, on that behalf, I hereby present this instrument of office to Kabiyesi Ọba Nicholas Fọlárànmí Anekutu. In the same vein, on behalf of His Excellency the Executive Governor, I hereby present this instrument of office to Onídìgbò of Ìdìgbò-Olé, Ọba Nicholas Fọlárànmí Anekutu, in confirmation of your new status as the new Onídìgbò of Ìdìgbò-Olé. I wish you a peaceful and long reign that will be remarkable for good development. Kábíyèsí o. Mo ti ní àwọn tó gbogbo. Ṣé níbi tá a wá wà yìí? Mo ti kábíyèsí àwọn ọba wa kí n ṣàfihàn wọn. Kábíyèsí Oúnjẹ ọba òkè ògbò. Kábíyèsí tí mo rí hàn, àwọn náà ní His Royal Majesty Ọba Rabiu Oṣuọlálé Mustapha. Alága lọ́balọ́ba ní Ìwádọ̀wà. Òun náà lẹ́ni tí mo ti ń ṣàfihàn wọn látàárọ̀. Òun náà ní His Royal Majesty Ọba Soliu Oyèmọ́lá Azeez. Ẹ ṣeun. Ẹ bá ń ṣe kábíyèsí fún tàbí o. Nínú àwọn lọ́balọ́ba wa tó ti wà níkàlẹ̀. Báwo la tó kíní ọ̀hún lónìí? Ẹ jẹ́ ìṣe kàkàkà ni. A ti rí ọlọ́jẹ́. Wọ́n ní ọ̀sáyè oríkì ẹbí bí afojú gómìnà ti ń sọwọ́ fún mi. Ọlọ́jẹ́ ti wà mí. Bákan náà la rí ibà Kìsí. N ò tó yín bẹ́ẹ̀ ti ga mọ́ o. Ẹ̀fọ́ríjì mi o. Nígbà tí ṣe é pé kí wọ́n lè mọ̀ ẹ wà ń jòkó ni. Ọlọ́pàá kàtọ́ jẹ́ alága akọ̀wé lọ́balọ́ba. Ó wà ń kalẹ̀. Bí àrò ọ̀nà oníbodè wọ́n wà ń kalẹ̀. Bẹ́ẹ̀ náà ni oníwèé àkùrọ̀ wọ́n ti dé. A sì ń kí oníṣẹ́mi tìṣẹ́mi lé. Àwọn náà ti wà ń kalẹ̀. Ọba wa tó ṣẹ̀ṣẹ̀ gbadé oníkó òtìdùkú àgbọ̀. Tẹ́wọ́n gbọ́lá ó ti wà mí. Bákan náà ni ọba Alhaji Lawal Oyèléyẹ Oyèdépò Bájígàlàjì ilé táwọn náà ṣẹ̀ gbadé wọn ti wà mí. Ẹlẹ́yin pọ̀ pàkó èèyàn níjẹ́gbẹ̀ ìfàgò ọmọ làgbò lé wọn ti wà mí. Olúgbó àbòbá àbò yamuyamu lórí àwọ̀ wọn ti wà ń kalẹ̀. Bákan náà olúgbó àtòkè àmọ̀ bẹ́ẹ̀ náà ni oríire ti ìrólótù. Bẹ́ẹ̀ náà ní akọ́kọ́ láì ṣe kábíyèsí fún gbogbo wọn. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ni mo rí àwọn kábíyèsí wọn. Aláyégún náà wọ́n ní wọ́n ti dé. Oníwèrè ilé ti ìwéré ilé gbogbo báíbòrò òkè wọ́n ti wà ń tẹ̀lé. Alálẹ̀ mòríwí láti Ògùn State. Ayélé o, ilé ń wà, ẹ̀kú ọjọ́ o. Bẹ́ẹ̀ náà ni elérò ti Ìlérò kábíyèsí wọ́n ti wà níkàlẹ̀. Onígbòho ti Ìgbòho ọba Jàgùbàdé wọ́n ti wà mí. Bákan náà ni ààrẹ aláwọ̀ ẹ̀kọ́ ọba Dr. Fọwọ́lá Alábọ́dúnrin wọ́n ti wà mí. Bẹ́ẹ̀ náà ni Gẹ̀gùn Tayítòrò wọ́n ti wà mí. Alága ẹ̀rẹ̀ wọ́n ti wà. Kábíyèsí mi amúnijì ó tilẹ̀ jò. Amúnijì ó ti jò wọ́n bẹ níbí. Bákan náà ni onítìlẹ̀ ti tasá wọ́n wà mí. Ẹlẹ́pẹ́ ni tí ìbá ti fi hàn máa ṣe orúkọ ránṣẹ́ o. Ẹ̀yìn bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ mi dáadáa ọba Lawrence Ìgè alápòdù ti ẹlẹ́kọ̀ọ̀kan wọ́n ti dé.
nínú àwọn ọba tó ti dé òun náà ní Alẹ́pàtà ti gbogbo kábíyèsí ẹ má bínú pọ́lọ́ mi dé mo ní ọba tún wòwe yóò máa lọ ní kábíyèsí Alẹ́pàtà wọ́n ti wà mí alámọ̀dù tàgbọ́ àmọ́dù ọmọ Erinfọlámi ọmọ Erinfọlá yagi wọ́n ti wà mí ẹ̀yìn ọ̀kan náà lórí kì í wọn àti ṣẹpẹtẹrí náà ni mò ń rí ẹ̀fì ààrẹ aláwọ̀ epo hàn lófìkì kábíyèsí Àdìgún Adéoyè kábíyèsí ẹkú ìgbà ogbó mi. ó ti dé ìjọ ọ̀rọ̀ ilé ìbùkún ẹ̀fì ara balẹ̀ àwọn kábíyèsí kan ní ilé kábíyèsí oríṣiríṣi ilé ẹ má bínú gbogbo àsáré ṣèlú kábíyèsí amọ́tọ́láṣẹ̀ wọn nígbà fẹ́ yín àwọn ọba ni ó má bínú. bẹ́ẹ̀ ni ní ìsìn lórúkọ gómìnà ti wà nílẹ̀ yìí ìròyìn ọmọ Yorùbá ti dùn ní ìlú olúwòye náà ni màá fi gbé máìkì lé ọba oyè lórí lọ́wọ́ tí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yóò dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àdúrà yóò wá ṣàdá àkọ́kọ́ òun adé gbogbo ìlú ìdìbò yìí ẹ̀ṣẹ̀ kábíyèsí o. Block wa. Ṣé wọ́n máa block o? ẹ bá mú yẹn dúró yẹn. àní kámẹ́rà bẹ́ẹ̀ lẹ̀.